Ẹ kú dédé àsìkò yìí o níbikíbi tẹ́ bá ti ń gbọ́ mi. Ẹ káàbọ̀ sórí YouTube wa Max TV. Ẹ tẹ like, kẹ́ tẹ subscribe, kẹ́ dẹ̀ máa bá wa share. Eré tuntun tá a mú wá fún yín látọwọ́ Yétúndé Barnabas, Iyemọja. Gẹ́gẹ́ bí ẹ̀yin náà ṣe mọ àwọn ohun tí wọ́n pò lórí iṣẹ́ ìtẹ́lẹ̀, fíìmù yìí olókun ni ó sọ tẹ́lẹ̀ kí ó tó di pé ó ní àwọn nǹkan kan tó wá díẹ̀ tó fi ṣèǹjẹ́ sí Iyemọja. Ìgbà tí fíìmù yìí jáde kódà kò yà wá lẹ́nu rárá torí pé iṣẹ́ ńlá ni. Iṣẹ́ ńlá ló ṣe látòrí aṣọ, gbogbo ibi tán lò pátápátá. Iyemọja part 1 lẹ wò lórí Yétúndé Barnabas. Tí ẹ bá fẹ́ kí ẹ jẹ́ ká mọ̀, tẹ bá fẹ́ kí wọ́n upload part 2 kíákíá, ẹ click like, ẹ share, kẹ́ dẹ̀ wò kíní dé ìgbẹ̀yìn. Iyemọja jẹ́ iṣẹ́ tí ó kọ́ wa wípé kí èèyàn máa ní ojú kòkòrò, gẹ́gẹ́ bí a ṣe rí Kiki Bákàrè tó jẹ́ wípé ojú kòkòrò rẹ̀ ló fẹ́ sún dé ohun tí ó padà fẹ́ ṣẹlẹ̀ yìí, torí ó máa ń béèrè. Èyí tó wá béèrè gbẹ̀yìn yìí ó ká màmá. Fẹ́yìn tẹ́ ẹ bá ti wo part 1 ẹ lọ wò ó. Tí ẹ bá dẹ̀ fẹ́ kí upload part 2, ẹ comment pé part 2, ẹ tètè bá wa drop ẹ̀. Ẹ comment part 2 sí comment section kí ẹ dẹ̀ bá wa share, kí ẹ like. Torí mo mọ̀ wípé ẹ̀yin gan máa gbádùn ẹ̀. Gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ pé Yétúndé kìkì bá wọn ṣe fíìmù tí ó lákọ, tí ó ládùn. Fíìmù yìí is a very good movie fún ẹ̀yin tẹ́ ẹ bá ti wò. Ẹ sáré tètè lọ sí orí Yétúndé Barnabas TV kí ẹ lọ wò ó. Iṣẹ́ náà Max TV ló mú wá fún yín pé kí ẹ máa gbádùn. Ó mú wá fún yín kí ẹ lè gbádùn ẹ̀. Ẹ ṣé, ẹ bá wa tẹ like, kẹ́ bá wa share iṣẹ́ yìí. Ire o, ire lójú owó rí, àní tánáwó, àní jẹ̀yà o. Ẹ kú dédé àsìkò yìí o níbikíbi tẹ́ bá ti ń gbọ́ mi. Ẹ káàbọ̀ sórí YouTube wa Max TV. Ẹ tẹ like, kẹ́ tẹ subscribe, kẹ́ dẹ̀ máa bá wa share. Eré tuntun tá a mú wá fún yín látọwọ́ Yétúndé Barnabas, Iyemọja. Gẹ́gẹ́ bí ẹ̀yin náà ṣe mọ àwọn ohun tí wọ́n pò lórí iṣẹ́ ìtẹ́lẹ̀, fíìmù yìí olókun ni ó sọ tẹ́lẹ̀ kí ó tó di pé ó ní àwọn nǹkan kan tó wá díẹ̀ tó fi ṣèǹjẹ́ sí Iyemọja. Ìgbà tí fíìmù yìí jáde kódà kò yà wá lẹ́nu rárá torí pé iṣẹ́ ńlá ni. Iṣẹ́ ńlá ló ṣe látòrí aṣọ, gbogbo ibi tán lò pátápátá. Iyemọja part 1 lẹ wò lórí Yétúndé Barnabas. Tí ẹ bá fẹ́ kí ẹ jẹ́ ká mọ̀, tẹ́ bá fẹ́ kí wọ́n upload part 2 kíákíá, ẹ click like, ẹ share, kẹ́ dẹ̀ wò kíní dé ìgbẹ̀yìn. Iyemọja jẹ́ iṣẹ́ tí ó kọ́ wa wípé kí èèyàn máa ní ojú kòkòrò, gẹ́gẹ́ bí a ṣe rí Kiki Bákàrè tó jẹ́ wípé ojú kòkòrò rẹ̀ ló fẹ́ sún dé ohun tí ó padà fẹ́ ṣẹlẹ̀ yìí, torí ó máa ń béèrè. Èyí tó wá béèrè gbẹ̀yìn yìí ó ká màmá. Fẹ́yìn tẹ́ ẹ bá ti wo part 1 ẹ lọ wò ó. Tí ẹ bá dẹ̀ fẹ́ kí upload part 2, ẹ comment pé part 2, ẹ tètè bá wa drop ẹ̀. Ẹ comment part 2 sí comment section kí ẹ dẹ̀ bá wa share, kí ẹ like. Torí mo mọ̀ wípé ẹ̀yin gan máa gbádùn ẹ̀. Gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ pé Yétúndé kìkì bá wọn ṣe fíìmù tí ó lákọ, tí ó ládùn. Fíìmù yìí is a very good movie fún ẹ̀yin tẹ́ ẹ bá ti wò. Ẹ sáré tètè lọ sí orí Yétúndé Barnabas TV kí ẹ lọ wò ó. Iṣẹ́ náà Max TV ló mú wá fún yín pé kí ẹ máa gbádùn. Ó mú wá fún yín kí ẹ lè gbádùn ẹ̀. Ẹ ṣé, ẹ bá wa tẹ like, kẹ́ bá wa share iṣẹ́ yìí. Ire o, ire lójú owó rí, àní tánáwó, àní jẹ̀yà o. Ẹ kú dédé àsìkò yìí o níbikíbi tẹ́ bá ti ń gbọ́ mi. Ẹ káàbọ̀ sórí YouTube wa Max TV. Ẹ tẹ like, kẹ́ tẹ subscribe, kẹ́ dẹ̀ máa bá wa share. Eré tuntun tá a mú wá fún yín látọwọ́ Yétúndé Barnabas, Iyemọja.
Gẹ́gẹ́ bí ẹ̀yin náà ṣe mọ àwọn ohun tí wọ́n pò lórí iṣẹ́ yìí tẹ́lẹ̀, fíìmù yìí Olókun ni ó sọ tẹ́lẹ̀ kí ó tó di pé ó ní àwọn nǹkan kan tó wá díẹ̀ tó fi change ẹ̀ sí Iyemọja. Ìgbà tí fíìmù yìí jáde kódà kò yà wá lẹ́nu rárá torí pé iṣẹ́ ńlá ni. Iṣẹ́ ńlá ló ṣe látòrí aṣọ gbogbo ibi tán lò pátápátá. Iyemọja part 1 lẹ wò lórí Yetunde Barnabas. Tí ẹ bá fẹ́ kí ẹ jẹ́ ká mọ̀, tí ẹ bá fẹ́ kí wọ́n upload part 2 kíákíá, ẹ click like, ẹ share, kẹ́ dẹ̀ wò kíní dé ìgbẹ̀yìn. Iyemọja jẹ́ iṣẹ́ tí ó kọ́ wa wípé kí èèyàn má máa ní ojú kòkòrò, gẹ́gẹ́ bí a ṣe rí Kí Bákàrè tó jẹ́ wípé ojú kòkòrò rẹ̀ ló fẹ́ sún dé ohun tí ó padà fẹ́ ṣẹlẹ̀ yìí, torí ó máa ń béèrè. Èyí tó wá béèrè gbẹ̀yìn yìí ó ká màmá. Fẹ́yìn tẹ́ ẹ bá ti wo part 1 ẹ lọ wò ó. Tí ẹ bá dẹ̀ fẹ́ kí upload part 2 ẹ comment pé part 2 ẹ tètè bá wa drop ẹ̀. Ẹ comment part 2 sí comment section kí ẹ dẹ̀ bá wa share kí ẹ like. Torí mo mọ̀ wípé ẹ̀yin gan máa gbádùn ẹ̀. Gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ pé Yetunde kìkì bá wọn ṣe fíìmù tí ó lákọ tí ó ládùn. Fíìmù yìí is a very good movie fún ẹ̀yin tẹ́ ẹ bá ti wò. Ẹ sáré tètè lọ sí orí Yetunde Barnabas TV kí ẹ lọ wò ó. Iṣẹ́ náà Max TV ló mú wá fún yín pé kí ẹ máa gbádùn. Ó mú wá fún yín kí ẹ lè gbádùn ẹ̀. Ẹ ṣé, ẹ bá wa tẹ like, kẹ bá wa share iṣẹ́ yìí. Ire lójú owó rí, àní anáwó, àní jẹ̀yà o.